ahababi àbí ya ikhwani ni. ya ayyuhal ahbabu. mo pe gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ àná Muhammad ẹni tí ó bá ní Yorùbá Ànábì kọ́ máa lọlé. asigilu kulubakum wa alisinakum bihamdillahi wa shukrihi. mo fẹ́ wí ọ̀rọ̀ yìí kí n fi rán wa létí kí gbogbo wàhálà tá à ń ṣe látijọ́ òní kọ́mọ́ dànù. yín sì wí náà sùn kan fẹ̀yìn ọ̀dọ́ mo wí bẹ́ẹ̀ fún àwọn agaka òkè àfà lánàá iná ni mo fi parí wáàsí ọ̀dọ̀ wọn náà ọ̀rọ̀ Ànábì Suleiman náà mo sọ àmọ́ mo wá fi tàwọn ọ̀dọ́ ń parí ẹ̀ tí mo bá sọ yìí tí mo fẹ́ sọ yìí náà fẹ́yìn náà ọ̀rọ̀ nìní fi parí ẹ̀. ayyuhal ahbabu. ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ àná Muhammad. asigilu kulubakum wa alisinakum bihamdillahi wa shukrihi. àkókò yìí ọkàn wa àti ẹnu wa àti ara wa ẹja máa fi fọlọ́hún mọ́ pé subhanallah. subhanallah. walhamdulillah. alhamdulillah. wala ilaha illallah. wala ilaha illallah. allahu akbar. allahu akbar. wa shukrihi. ní gbogbo ìgbà ní ká máa dúpẹ́ o torí pé àwọn kan lájọ bẹ̀rẹ̀ tí wọn ò débi tó dé yìí àwọn tó débi tó dé yìí pẹ̀lú wa ọgbọ́n wa kọ́ bàbá tún wá ń dúpẹ́ àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. wa i'mari masajidillahi biwuduri salawati. níbi tá a wá kù sínú mọ́sálásí òkun mọ́ nígbà táwọn ẹ̀ ti di mẹ́ẹ̀ẹ́dógún mọ́sálásí òkun mọ́ àsàlátù òkun mọ́ sáwí òkun mọ́ wáàsí òkun mọ́ gbogbo bí wọ́n ti ń ṣe tọ́lọ́hún ó ti fà ìwà ń jọ mí lójú pé kí ló dé táwọn èèyàn gọ̀ báyìí dáadáa torí pé àgọ̀ ni mo rí sí ustaz sábà pé gbogbo ẹni tí ó ṣiṣẹ́ oṣù tí wọ́n fún lówó ó di bí ọgbọ̀n ẹjọ́ bá pé ọ̀dẹ̀ lẹ́ni tó bẹ̀rẹ̀ sí máa lọ bí iṣẹ́ láti ijọ́ kìíní oṣù tí oṣù wá di ogún àbí oṣù di ogún àti márùn tó wá lóun ọ̀lọ́mọ sábà pé kò fẹ́ gbowó oṣù mọ́nù gbogbo wọn láti bẹ̀rẹ̀ dáadáa níjọ́ táwọn ẹ̀ ti di méní méjì tí wọ́n ti ń bá wa kà á àsìkò tó wá pé ogún tó yẹ kéri wọ́n yá pé ìparí oṣù tá a gba owó oṣù wa ní tọ́mọ prepare voucher wa àgbà rí àṣẹ àgbà gbogbo ẹ̀ ìgbà wọn la wá wíìkì sẹ́mi pé yẹn gọ́nu gbà tó sùn parí lọ kọ́dà ẹni tí ò lọ láti bẹ̀rẹ̀ oṣù ìparí oṣù ló yẹ kó múra fún kó lè bá wa kéré kílódé tó yẹ pé ìparí oṣù tá a gbowó tá a gbẹ̀san re tá a gba ẹ̀bùn ní mọ́tíláṣí ọ̀wá kún mọ́ lókàlùkù wa ń ṣe bó ti wù ú ó ní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ látàkókò yí padà ẹ dá oore àánú ọlọ́run tẹ̀ ń wá ẹ dá padà ẹ padà sí mọ́tíláṣí ẹ padà sílé ìjọsìn ọlọ́run. wàlẹ̀ ijtima'i li ta'simillahi wa zikrihi. gbogbo bí wọ́n ti pe ọlọ́run tí wọ́n ti rántí ọlọ́run ẹ má jẹ̀bẹ̀ ọ̀fà mọ́ ẹjọ́ máa kú padà. wàhíwírú buyutakum bitilawatil Qur'ani. ilé kálukú ti tún di ilé òkùnkùn padà ńgbà wẹ́ bẹ̀rẹ̀ kálukú ń ké Kùránì oníyùsù kan oníyùsù méjì kọ́dà ẹlòmíì ó káyà kan pé wọ́n ti láàgbọ́dọ̀ mọ́ ké àtúnké mọ́ gbogbo olé tí wọ́n bá ti ké Kùránì òkùnkùn ti débẹ̀ njọ́ tẹ́ ẹ bá ti tún sẹ̀ ẹ́ máa ké Kùránì ìmọ̀lẹ̀ Ọlọ́run tún débẹ̀ padà ẹ máa ń sọ fún wọn tó bá jẹ́ ọ̀dọ́ Ìlọrin ọmọ àlè ni ọ́ tó bá ké Kùránì o tó bá sì ké tó mọ̀ọ́mọ́ ọmọ àlè ni ọ́ tó bá sì tó láwọn tí ń ké tó súnmọ́ wọn kọ́ yọ̀ mọ́ wọn ọmọ àlè ni ọ́ ìran ọmọ àlè mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ ńlẹ̀ yìí nù àwọn ni ó ké Kùránì ọmọ bo ní ọmọ Ìlọrin ọmọ àlè nu wa ni ọ́ wọ́n wá ń pín Kùránì níbi fìdáwù yíṣù kọ̀ọ̀kan ọwọ́ ní ẹ má ṣe wọ́n wá ní kí ló dé òkè ni ó lè ké àti gbàgbé ni ọmọ àlè ni ọ́ wọ́n wá ní àpéjọ wọn ń Kùránì wọn ń ké ọwọ́ àpò ṣe pé àwọn ni wọ́n mọ ti ń ṣe wọ́n jẹ sọ̀rọ̀ Kùránì wa ni ọmọ àlè ni ọ́ kò sí ìmọ̀lẹ̀ nínú ẹbí yín nù ẹ dá ìmọ̀lẹ̀ padà
sínú ilé yín pẹ̀lú mímọ̀ kí al-Qur'ani. wa ukulakum bitadabburi nayi wa amri. gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ti gbọ́ láti bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ máa wá ronú sí i pé kí ni wọ́n wí nípa nẹ́bì kí ni wọ́n wí nípa àwọn wàlíyé Ọlọ́run kí ni wọ́n wí nípa Islam ẹ máa wá rárá yín létí ẹ má gbàgbé kó fi dẹ̀yìn àwẹ̀ kẹ́ fi máa níládá tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. wa ta'awanu wa ta'allafu. parí mẹ́ta ni ó tó wa tẹ̀lé ra wọn. ta'awanu wa ta'allafu wa tasafahu. pọ́ǹtì ọ̀rọ̀ mi nu tó o bá fẹ́ wéṣítì gbogbo wàhálà tó ṣe nínú Ramadan o gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta nínú ẹrù rẹ látàkókò yìí tí o bá ti sin bẹ́ẹ̀ lọ dì í mọ́ o sì gbọ́dọ̀ fa nǹkan mẹ́ta yọ dànù nínú ẹrù rẹ tí n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó o bá yọ dànù ó ní pírọ́blẹ́mù o kí ni nǹkan àkọ́kọ́. ta'awanu. ẹ máa wọlé bàbá ń kí yín. wa ta'allafu wa tasafahu. ẹ kò pariwo ọlọ́run pé Allahu akibaru. nígbà tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí nísìnyí wọ́n ti kọ́ àwọn lébẹ́lì eléríire ọmọ àlùjánnà wọ́n ti fi kọ́ gbogbo wa lọ́rùn báyìí tèmi ń bẹ lọ́rùn mi báyìí ẹni títí ẹ̀ náà máa ń bẹ lọ́rùn rẹ̀ kó ní ń bẹ ń bẹ. àwọn kan wá ń bẹ bí ọ̀la sọ́tún la wọ́n padà yọ tiwọn wọ́n tì mí bọ̀ pé ọlọ́ni ayọ̀ kò pé wọn lẹ́tọ̀ọ́ síbẹ̀ mọ́ wọ́n ti dọ́mọ náà wọ́n ti dé lérí ibú ọlọ́mọ ṣe wá lé lérí ibú o. àmín. tó o bá fẹ́ wà nínú àwọn tí wọ́n yọ ẹ́ńblẹ́mù ọmọ àlìjánná tó fi tinú náà rọ́pò rẹ̀ lé ní nǹkan mẹ́ta tí mo fẹ́ wí tó o bá ní. mẹ́ta wà lọ yọ dànù nínú ẹrù rẹ nítorí lè fi balance inú tí o bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ láwẹ̀ kankan ọkàn dààmú ara rẹ ni kí là kọ́kọ́. ta'awanu. máa ran àwọn èèyàn lọ́wọ́ gbogbo ọ̀nà tó o bá gbà l'opportunity oúnjẹ ló lè fi ràn yàn lọ́wọ́ ni omi ni ọ̀rọ̀ ni aṣọ ni bọ́dún ti jẹ́ yìí tó kọ̀ tún la yìí kọ́dà ẹlòmíín ní tí ó fi sọdún léyà tí ètí ìdè kalẹ̀ ẹran tí ó pa nínú léyà tí ètí ìdè tá a mọ̀ bí ọba wa láyé yìí ó ti ní kalẹ̀ bọ́dún ti wá kọ̀ tún la yìí ìrònú ẹlòmíín ní tí ó jẹ gan kè ní ìbèlè tí ó wọ̀ wọ́n ta awùwànú. ta'awanu. tó bá fẹ́ rori Ọlọ́run dákun máa ran àwọn èèyàn lọ́wọ́ máa ṣàánú àwọn èèyàn bí wọ́n bá jẹ tó ṣẹ́kù máa fún àwọn èèyàn ó di méní. wa ta'allafu. wa ta'allafu ẹ̀yin mùsùlùmí ẹ máa fẹ́ràn ara yín ẹ máa exchange love láàrin ara yín ẹ máa fìfẹ́ hàn láàrin ara yín eléyìí bú mùsùlùmí lẹ́tùn gbọ́ nínú àwẹ̀ lẹ́nu rẹ̀ pé àní mo hate ẹ̀ ta ló ń hate bọ̀dá rẹ̀ lọ́lọ́hún hate fa èmi fẹ́ rí wọn kọ́dà torí wọn ni olùjẹ́ ń lọ wá sí ọ̀fẹ́ ṣe ríire nu kọ́dà ìjókòó mítìnì fámìlì kìíní torí rẹ̀ lèmi èfi lọ torí ìfẹ́ kàtẹ́ ẹ̀ ríra wa ọ̀fẹ́ rà nàbì nù o ànábì ló wí bẹ́ẹ̀ ta'awanu. ta'awanu wa ta'allafu. wa ta'allafu. ẹ kọ́ ìkórìíra ara yín kúrò lẹ́mìí ara yín ẹ máa fẹ́ràn ara yín níta ẹ bá ṣe fúnra yín ẹ mójú kúò ẹ fẹ́rí jẹra yín ó di méjì. wa tasafahu. wa tasafahu. bẹ́ẹ̀ bá pàdé mọ́sálásí ẹ báwọ́ salamu alaykum bẹ́ẹ̀ bá pàdé ń bi wá sí ẹ báwọ́ bẹ́ẹ̀ bá pàdé lérí ìrìn ẹ báwọ́ ẹ máa bara yín lọ́wọ́ má sọ pé rárá èmi pẹ̀lú rẹ àti láàánú ṣe mọ́ sórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ó bá sínú ẹrù rẹ tètè lọ dì í mọ́ tí wọ́n bá dénú ẹrù rẹ tí wọ́n bá bá gbogbo Ramadan tó gbà wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ irun tó kí wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ azamu tó kí wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ gbogbo ń tó ṣe Ọlọ́run ò ní fẹ́ mẹ́ta tó gbọdọ̀ nínú má bọ̀ Abdulsalami. wasajinu bawatinakum bihubbi ba'dikum ba'dan. ẹ má fẹ́ràn ara yín ẹ tún ọkàn yín ṣe fúnra ara yín ẹ má jẹ́ inú yín ó bàjẹ́ síra yín mọ́ ẹ má rorò kúrò síra yín mọ́ ẹ má ronú tí ò da síra yín mọ́ kẹ́lẹ́ ránu Ọlọ́run.
فإن الله يغفر في رمضان لأهل الذنوب. sọ pé sallallahu alayhi wa sallam. الله عليه وسلم. anabi ni wọ́n bá di inú Ramadan tààtì Ramadan náà bọ́ sínú Lailatul Qadri tá a wà yìí gbogbo ayé gbogbo mùsùlùmí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ṣẹ̀ lọ́hùn anabi ni wọ́n pín ìkẹ́ Ọlọ́hun kárí gbogbo kó wá. إلا المتخاصمين odimeni. وأهل العداوة والحقد. bí wọ́n bá wá pín ìkẹ́ yìí bí kẹ́yìn ṣe pọ̀ tó ẹni àbá wa bá nǹkan mẹ́ta tí mo fẹ́ dákọ̀ yìí nínú ẹrù ẹ̀ wọn ò ní pín ìkẹ́ yìí kan tó o bá ní mẹ́ta yìí mẹ́ta tí mo fẹ́ wí kan yìí bí màá ń bẹ lọ́wọ́ rẹ̀ bọ́ ọ bá ṣàdúrà kò ní gbà bó o ṣe lọ́hùn ọlọ́hùn ò ní yọ́nú bọ́ bẹ́ẹ̀ kò ní dá ọlọ́hùn òun ni mo ní mẹ́ta tó o bá di mẹ́ta kọ́kọ́ òun mẹ́rù kọ́ ọ wá yọ mẹ́ta kan yìí kú o kọ́ ọ má waste energy ara rẹ pé ọkàn gbà wẹ̀ kọ́ ọ má wàá sọ ọlọ́hùn dalábòsí bó fẹ́ bí para rẹ ni o kílà kọ́kọ́. إلا المتخاصمين. anabi ní bí ọlọ́run bá pín ìkẹ́ tó pín gbígbàdúrà kò ní dọ́dọ̀ ẹni abábá mẹ́ta lọ́wọ́ ẹ̀ almutakhasimin. المتخاصمين. alájàngbìlà wọn àtẹnìkan ṣoṣo lọ́jà ó sì sọ ìdàdí gbogbo àwọn ọ̀rẹ́ wọn ni òtún bá lágbájá sọ̀rọ̀ àwọn ní ìdíbà sọ̀rọ̀ mọ́ mo ti fura sí kìnní lọ sọ̀pọ̀tì ó lè ránu ọlọ́run o almutakhasimin ọ̀bẹ nìkan jà tọ́ bọ gbogbo olé lójú tọ́ ọba ti ń jà wọn ẹnìkan kan gbọdọ̀ wá sọ pé mọ́jà mọ́ yóò tún di tiẹ̀ wọn gbọdọ̀ dán ọ lẹ́bi pé ìwọ náà ṣe dáa o tẹ̀lé fẹ́ kọ́kọ́ ta ọ̀rẹ́ rẹ láyà ṣe bọ́ rẹ ni yín àbúrò rẹ ni o tún ti sọjà di òǹtọ̀hún almutakhasimin ẹni tí ọ̀kan kankan bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwàdà yóò sọ dìjà bẹ́ẹ̀ sọ̀rọ̀ òdodo yóò sọ dìjà bẹ́ẹ̀ ni ọmọ ṣe nkẹ́rọ yìí mọ́ yóò sọ dìjà anabi ni bí wọ́n bá ń pín kẹ́ẹ̀nù Lailatul Qadri àti inú Ramadan wọn ní pín kan ó di méní. wa alil adawati. dákun sọ pé Allahu Akbar alọ́lá adáwà gbogbo ẹni tí bá ẹnìkejì rẹ̀ ṣọ̀tá nítorí oore Ọlọ́run tó rí lára rẹ̀ èèyàn gbọ́dọ̀ wọṣọ tuntun inú ó sì máa rún ọ́ wọ́n tún lọ ra mọ́tò àmọ́ wọ́n tó sì ti ń gùn nísìn kò mọ̀ ń tọ́ka lọ́rọ̀ ọ̀hún ṣé wọ́n mọ̀ ń tọ́ka lọ́rọ̀ tiẹ̀ ta ló mọ̀ ń tọ́ka lọ́rọ̀ rẹ̀ kò sí Ọlọ́run ló mọ̀ ń tọ́ka lọ́rọ̀ kó wa bí wọ́n bá léyìn ní Ọlọ́run aléyìn ńkọ́ àni wọ́n tún lọ́ọ́ ra lẹ̀ inú gbọ́ lọ́ọ́ ra lẹ̀ sífa kọ́lá bí wọ́n bá bùn mí ń bẹ̀ yìí nífẹ̀ òríwèrè inú ń bí nífa alọ́lá adáwà ẹni tí máa bá yẹn sọ̀tà nítorí pórípóore ti tẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ń pín ìkẹ́nu Lailatul Qadri tó ń pín àánú ní Ramadan kò ní kàn kílẹ̀ lẹ́kẹ̀ta. wàlẹ́ àhàkọ́d. wàlẹ́ àhàkọ́d aládìọ́kàn gbogbo ẹni tí ládìọ́kàn ọmọnìkejì rẹ̀ jàtẹ́ ti jà látẹ̀sín ìyá rẹ̀ bẹ̀ ọ́ bàbá rẹ̀ bẹ̀ ọ́ wèrè o tún wá ní bí baba ńlá rẹ̀ bá ti àlìkíyàmọ̀ wá bí baba ńlá tanitọ́ ti àlìkíyàmọ̀ wáyé tí wọ́n rí àni òun ò ní gbà mo ti ní òní tán kí ni òní tán ṣé wọn náà òní tán jọ kan. bàbá wa kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́dọ̀ yín mo ṣe wáàsí kan fáwọn ọmọ nínú mọ́tò lọ́sàn-án yìí. ọmọbìnrin kan ọ̀dọ̀ kan nù àwọn àfa ńláńlá ńlẹ̀ yìí ní ń gbé ọwọ́ á lè hùwà kan tí ó yẹ kó wò ó lè lóyún láì tí ì lọ́kọ inú wa bí àfa yẹn pé ọmọ abẹ́ mi ọwọ́ á lè pé wọn gbọ́dọ̀ já ọmọ abẹ́ mi èmi tí ń ṣe wá sí ọmọ yẹn wọn wá mú ọmọ yẹn wá bá mi pé kí n tẹ̀lé wádọ̀ ṣéwù kí n bá bẹ̀bẹ̀ àwẹ̀ ń bọ̀ yìí ni o mo wá tẹ̀lé lọ àfàwọn ni ó sì ti tán ìmọ̀ pẹ̀lú yín ni ó gbé wá ntọ́sẹ̀ dùn mí ni tá à ń sọ pé ọwọ́ kọ wá kọ́ wọ́kọ́ wá kọ́ wọ́kọ́ wá ṣé ntọ́sẹ̀ yìí wá bá ṣe rí àmú mo wá bẹ̀ wọ́n ọ̀dà kó sì mọ̀ padà bó ti tán kódà àwọn ìyá tó ti sọ fún tẹ́lẹ̀ táwọn tẹ́lẹ̀ àwọn ò ní gbà kó lè bá wọn pétọ̀ sọ́yìn bá ní ti wá o ọ̀rọ̀ ti tán àwa ń darí ilé àfa kọ̀rọ̀ bọ̀ tá a lè ṣe wá sí mbẹ̀ nírọ̀lẹ́ yìí wọ́n wá kọjá ní family house wọ́n bá rí àwọn èèyàn pìtìmù wọ́n bá dúró pé kí ló dé wọ́n lọ́mọ yẹn kú
wọ́n á ní ẹ̀yin ọmọ mo ní wàásí ni o mo ní èmi àwẹ̀ ń bọ̀ èmi ni mo tẹ̀lé lọ́ọ̀dọ̀ ṣéwù tí mo lè bá bẹ̀bẹ̀ mo ní kí ṣéwù ọwọ́ yarí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ èmi lọ́sẹ̀ kọ̀dá mi mọ̀ ní kọ̀mọ́ntòsẹ́ ní mo ní nánu o mo ní bẹ́ẹ̀ nìkan bá sí ọ tó o bá tètè dárí jìn tí wọ́n parí ìjà tó ní òní tán yàtọ̀ sí ẹrù ubú tó rù lọ́dọ̀ Ọlọ́run ó rù ẹrù ubú gan lọ́dọ̀ àwọn èèyàn láyé ní. gbogbo ẹni tí ládìí ọkàn tí wọ́n bẹ́ẹ̀ tí ó lè òní tán níjọ́ tí wọ́n náà bá tán bá rí ọmọ lẹ̀ ìbéèrè àkọ́kọ́ táwọn màláíkà ó bi ọ́ ni pé ṣebí wà àti lágbájá ẹja ó ní òní tán ṣé wọ́n náà tán àbọ̀ tán. gbogbo ẹni tí ládìí ọkàn bẹ́ẹ̀ máa ń pín oore Ramadan tí wọ́n ń pín kẹbẹ̀ wọn ò ní pín kàn dákun kọ́lọ́hún ó lè gbàdúrà rẹ ẹni tó lónìí bá sọ̀rọ̀ mọ́hún tó o bá dìde ní wàásì nísìnyí dákun pé nọ́mbà rẹ ẹyọ kan àǹfààní tí mo fẹ́ ṣe fún ọ gẹ́gẹ́ nu ètò ṣe fún ọ burú kò dáa àti pé kí ni ò tiẹ̀ dáa òpin ẹ̀ kọ́ lọ́ọ́ bá lérí ìyàwó rẹ ara wọn mútàkádì mí náà lẹ̀ yìí tí wọ́n bá ọkùnrin lérí ìyàwó wọn wọ́n sì gbé amú báyìí wọ́n wá bí pé so ti ṣe sára rẹ ti balẹ̀ sára bọ́ọ̀ bá ti ṣe dákun bọ́ọ̀ bá ti ṣe èyí tọ́lọ̀ ní wo ṣe ń bẹ̀ ló ṣe ń tọ́lọ̀ ló ṣe ń ẹrú Ọlọ́run náà wá wí ọ wá sọ fún àwọn pé ọ sọ fún ẹni tó bá lérí ìyàwó rẹ pé ẹnìkan ò ní gbọ́ lẹ́nu mi o tọ́ tẹ́lòmíì bá gbọ́ ìwọ lọ sọ jọ́ tèmi ti ń la ayé bọ̀ tí mo fi dàgbà débi tí mo dàgbà dé yìí ìnírù rẹ̀ èmi náà bá wá nírù rẹ̀ kankan mọ̀ ṣerú eléyìí yìí lọ́lọ́run ò ṣe nǹkan fún mi tẹni tó ní wàá bàjẹ́ ọwọ́ tó fa ìyàwó ọwọ́ ní kó ń tọ̀ wọ́n mọ̀ lọ ọwọ́ mú ìyàwó rẹ̀ lọ́wọ́ èmi ò ní sọ fẹ́ nìkan kan o bí wọ́n bá gbọ́ ẹnu rẹ ni o wọ́n fi ọta mi lọ́rẹ̀ kí n lè rí dùnú lára rẹ ni kí n tó wá bọ̀ nínú jẹ́ èmi ò ní ṣe oorun tó sùn lóru ọjọ́ náà àfa àti ẹ̀ tó kọ́ ń kéwú nínú àwọn àgbàlagbà àfa ńlẹ̀ yìí bàbá ń tàdá olóhùn bá rí bàbá ń tàdá bá sọ fún òun pé Ọlọ́run ní sọ fún ọ pé kò sóòkọ rẹ nínú ẹni tí ó bímọ tẹ́lẹ̀ àmọ́ òwú wa ó ṣe sùúrù ọgbàgbà mọ́ra bẹ́ẹ̀ mi Ọlọ́run tí gbàgbà mọ́ra tó kálukú ń ṣe ní tí ọ̀dà fún mi tí ń wò wọ́n iná ni wọ́n náà gbà yìí wọ́n wá lé mi gẹ́gẹ́ bí àfa rẹ̀ kí n sọ fún ọ pé obìnrin rẹ̀ nì náà ṣe sùúrù fún kọjọ rẹ̀ ó fi pé kórì nǹkan oṣù rẹ̀ kó gbà pé ẹni tó bá ń bẹ̀ ń kó ní tó bá parí nǹkan oṣù rẹ̀ jọ́ kẹta sàlùwàlá kóhun náà sàlùwàlá lè súnmọ́ yóò bí ìbejì ọkùnrin méjì fún ọ wọ́n bún ọ léyìí hùn torí ìrọ́jú tó ṣe bàbá tó ṣẹlẹ̀ sí ní sọ fún mi wọ́n ní àwọn náà nì àwọn ọmọ òun náà nì àwọn náà nì ìkílẹ̀ nìkan wá ṣe fún ọ tó ní òní tán kọ́tọ́hún ó lè fi gba nǹkan ńláńlá tọ́lọ́wọ́n ọ̀fẹ́ fún ọ tọ́lọ́wọ́n wọlé apẹ́ ń tó ṣe yìí bà mí nú jẹ́ ọ sábúrú fún mi ni àmọ́ mo yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run Ọlọ́run ò ìfẹ́ nǹkan bá yọ̀ǹda rẹ̀ fún mi Ọlọ́run ó sọ fún ọ pé nẹ́ẹ̀nì lè dáríjẹ ní ọba sí ọ ẹni tó ní lọ́kàn tó lónìí bá a ṣe mọ́ pé kí tọ́ba yẹ kó o lọ kọ́kọ́ kí ọ̀dọ́mọ àlìjẹ́nnà bọ́ bá dé Ọlọ́hun òun náà dọ́mọ àlìjẹ́nnà bí ó bá dé Ọlọ́hun ìwọ ń jọmọ àlìjẹ́nnà òun jọmọ náà. níparí ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi sàbábàná. sàbábàná fajtanibul maasi wàlàyé wà dálímàrí bil maasi. Innal maasi tamunahu saada wala yanalu lizawa najata. Allah pariwo Ọlọ́run pé Allahu Akbar. Wala yanalu lizawa najata. wá sí èmi rẹ tá a jọ jọ́dọ̀ nù o sàbábàná. Shababana fajtanibul maasi. ọtí tó mu lẹ́nu ọgbọ̀n ọjọ́ yìí tó kú bọ́ọ̀ bá mú mọ́nà ò ní kú. Shababana fajtanibul maasi. láti tó ní ojú ń tìwọ́ náà ò lè lọ bí tó ti máa ragbó ò lè mú gbogbo kọ̀rọ̀ bí tẹ́ ti mú wọn ti faná sí ojú ń tì ọ́ mọ́tò wá bò mí mọ́ ìgbà tó ti kú lẹ́nu ọjọ́ táwọn ẹ bẹ̀rẹ̀ yìí bọ́ọ̀ bá mú mọ́lẹ́yàwó ẹ̀ náà nǹkan kan ò ní sí ọ́ eré ìrè ó tún pé sí i ni.
shababana fajtanibul maasi. gbogbo àwọn ìyàwó bọ̀dá yín tẹ̀ máa lè yọjú wọn léwẹ̀ tó wàá ṣe mọ́ má ṣe mọ́ fajtanibul maasi. fajtanibul maasi. báwo ẹ bá kọ̀la àbí bọ́dún bá kọ̀la ẹlòmíì ti ń programu club tí ó lọ wọnú ọlọ́run nù bẹ́ẹ̀ ló ti lè báwẹ̀ ọgbọ̀njọ́ yìí jẹ́. ya ayu alladina amanu ati ulaha wa ati rasulu wala tubtilu amalakum. níjọ́ ọdún gangan lẹ́lòmíì programu àní 5:30 ní káwọn pàdé ó sì fẹ́ bá ọgbọ̀njọ́ yìí jẹ́ tọ́n asámútẹ̀ kí tẹ́lẹ̀ ọlọ́run tó sànú o tún bá wọn kí lọ́dún ní gbogbo wa sí tẹ̀ lọ tẹ́lẹ̀ o tún lọ lọ́dún ní sàárà tẹ̀ ṣe o ṣe lọ́dún ní ọwọ́ àbá gbogbo ẹ̀jẹ̀ ńjọ́ kejì ọdún àdàkùnmọ́ ṣe bẹ́ẹ̀. shababana fajtanibul maasi. ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ni pírọ́blẹ́mù ayé o lára ẹsẹ̀ àwọn ẹsẹ̀ kàǹkàǹkàǹkà à ń dáràn sáwọn bàbá yìí lọ́rùn ni níbi wàá bú ẹjẹ jìnnà sẹsẹ. wàlá yíwá dálímárì òbí máàsì. wàlá yíwá dálímárì òbí máàsì. àwọn ẹ̀ṣẹ̀ tá a ti sáko ń bẹ yìí ẹ má jà padà síbẹ̀ lẹ́yìn àwẹ̀ mọ́. innal máàsì tẹ̀múnáwó sáadà. ẹ̀ṣẹ̀ ní ojú débi tó fẹ́ dé ṣé bọ́ mọ̀wé. innal máàsì tẹ̀múnáwó sáadà. gbogbo bí wọ́n ti nídìí èèyàn ni wọ́n ń gba àwọn ẹgbẹ́ rẹ̀ bí wọ́n bá débẹ̀ wọ́n tún ní ọ padà wá ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ ni. innal máàsì tẹ̀múnáwó sáadà. o lè sọ sílẹ̀ kan di pé nǹkan kí ló dé tó ọ̀rọ̀ àwọn èèyàn ṣàánú rẹ̀ wọ́n ń ṣàánú àwọn èèyàn ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́pọ̀. innal máàsì tẹ̀múnáwó sáadà. ó yẹ kó ọmọ ga sí ni ó sì ń lọlẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́pọ̀ àwọn àjọ ọ̀pọ̀ tó bẹ̀ lé yín a ní wọ́n nílé àwọn burú ilé ta ni wọ́n burú wọ́n láwọn àjẹpọ̀ nílé àwọn ilé ta ni èsàjì ilé ta ni ọ̀sàjì àdúgbò òbò ni òsì afa yìí jẹ. innal máàsì tẹ̀múnáwó sáadà. ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́pọ̀ lérí rẹ̀ fi ń jìnà sí ọ njọ́ tó o bá ti jìnà sẹ́ṣẹ̀ eré rẹ̀ ó sùn mọ́. wàlá yanalul isa wan najata. wàlá yanalul isa wan najata. gbogbo ẹni tó bá mú ẹ̀ṣẹ̀ lọ́kùnkúndùn gbogbo ẹni tí ń jẹ́ṣẹ̀ ọ̀kan ọ̀jọ́ lójú àníkíní sọlọ́wọ́ wa ní fèrèjì wa ní ọgbọ́dọ̀ ti sọ bẹ́ẹ̀ fún ọ pé bọ́ọ̀ bá jáwọ́ ọkọ̀ọ̀kọ̀ jáwọ́ náà kó tó rà fèrèjì gbogbo ẹni tí bá ṣe lóhùn tẹ́sẹ̀ kankan ọ̀jọ́ lójú la yanalul isa wan najata. kò ní ga wala najata kò sì ní láṣeyọrí ẹ̀yin ọ̀dọ́ tẹ́mi náà jẹ́ kan nínú yín o. tí bàbá náà jẹ́ kan nínú yín. kí gbogbo wa ká lè láṣeyọrí. kí gbogbo wa ká lè láṣeyọrí. ọtí mímu ọ̀dà ẹja jìnnà sí. ọtí mímu ọ̀dà ẹja jìnnà sí. àwọn ọ̀dọ́ òtún mu títò nǹkan nísìn igbó yìí náà ló kálukú fi ń ṣe gbajúmọ̀ nísìn. igbó yìí ni. ẹ wá káwọn àfáàsì pọ́blẹ́mù àwọn wèrè wa pọ̀ lù. wèrè wa pọ̀ gan. wèrè ọlọ́rọ̀ sísọ wèrè onídídákẹ́ wèrè oníwíwẹ̀wù wèrè onímọ̀wẹ̀wù eríṣiríṣi táìpù wèrè la nílẹ̀ yìí. wèrè oníkòdí. bọ́ọ̀ bá rẹ́ lómi ó rò pé nǹkan kan ò ṣe eré rẹ̀ ti dàrú gan. kúmukúmu ẹ dákun ẹja jìnnà sí nítorí Ọlọ́run. bàbá ni ẹja jìnnà sí nítorí Ọlọ́run. ìmúkúmu ìṣekúṣe ìrìnkúrìn. ìmúkúmu ìṣekúṣe ìrìnkúrìn. káwọn bàbá rẹ̀ yìí kí wọ́n lè ṣẹrù rẹ̀ lé wa lọ́wọ́. káwọn bàbá rẹ̀ yìí kí wọ́n lè ṣẹrù rẹ̀ lé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. gbogbo bàbá tọmọ rẹ̀ mú mukumu tọmọ rẹ̀ mú gbọ́ ọkàn wọn balẹ̀ wọn èéfì dùnú sùn wọn èéfì dùnú jí. ọkàn wọn balẹ̀ wọn èéfì dùnú jí. wọ́n mọ̀ rò pé yé sáwọn tá a gbélé lẹ̀ fún lẹ́nu. sáwọn tá a gbélé lẹ̀ fún náà ní. sáwọn tá a fẹ́ fẹ́ yín lẹ̀ fún. sáwọn tá a fẹ́ fẹ́ yín lẹ̀ fún náà ní. bàbá wa Khalifa Tijani bàbá wa Kẹ́yẹdé Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá wa Kẹ́yẹdé Ọlọ́run bá wa kẹ́ wọn. ọ̀rọ̀ tẹ́mi pẹ̀lú wọn sọ kẹ́yìn. ọ̀rọ̀ táwọn àti bàbá jọ sọ kẹ́yìn. pẹ̀lú àwọn ọ̀dọ́ tá a jọ lọ ní sábàbù wa. pẹ̀lú àwọn ọ̀dọ́ pẹ̀lú tí ń jẹ́ sábàbù. wọ́n ní wíwá tẹ wá yìí pẹ̀lú tẹ́lẹ̀ ń ṣe yìí. wọ́n ní wíwá tẹ wá yìí pẹ̀lú tẹ́lẹ̀ ń ṣe yìí. ẹ mójútó aburú táwọn ọ̀dọ́ ń ṣe. ẹ mójútó aburú táwọn ọ̀dọ́ ń ṣe. wọ́n nínú mi sì wá dùn. inú bàbá sì wá dùn gan. wọ́n ní àwa yìí a ti dé wọ́n la ti dé airport. bàbá ní àwa yìí a ti dé airport.
kódà a ti fẹ́ gbẹ́sẹ̀ wọnú bàálù. kọ́lá ti fẹ́ gbẹ́sẹ̀ wọnú bàálù. àmọ́ gbà tá a wẹ̀yìn tá a wọ àwọn tá a fẹ́ yín lẹ̀ fún. àmọ́ gbà tá a wẹ̀yìn tá a wọ àwọn tá a fẹ́ fẹ́ yín lẹ̀ fún. ẹ̀rù wa bà wá. ẹ̀rù wa bà wá. a sọ fọlọ́n pé àní lè lọ́mọ Ọlọ́run ní ọ̀sáyé. àwọn sọfọlọpàá àní lè lọ́mọ àmọ́ kò sáyè. bá a ti wá ń wẹ̀yìn tá a rẹ̀yìn tá a fẹ́ yín lẹ̀ fún pẹ̀lú bẹ́ẹ̀ ti ń ṣe jákujàku yìí inú wo dùn. bá a ti wá wẹ̀yìn tá a wọ àwọn tá a fẹ́ fẹ́ yín lẹ̀ fún yìí tẹ̀ ṣe jákujàku inú òdùn. àmọ́rò tẹ wá mú wá fún mi pé ẹ̀yin kan tún dìde ẹ fẹ́ mọ ṣàtúnṣe yìí. àmọ́rò tẹ mú wá fún wa pé àwọn kan tún dìde ẹ fẹ́ máa ṣàtúnṣe. àwọn ní alihamudulilayi. bàbá wa dúpẹ́ pé alihamudulilayi. bọ́ba tiẹ̀ wá yá báyìí. tọ́ba tiẹ̀ wá yá báyìí. ààrẹ yìí filẹ̀. ààrẹ yìí filẹ̀. bá ọ̀rọ̀ táwa pẹ̀lú wọn sọ kán yìí nù. ọ̀rọ̀ táwa àti bàbá jọ sọ kẹ́yìn nù. bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn bàbá wa yìí. àwọn bàbá wa yìí. ibi tẹ́mi wọn mọ̀ wà nù pé ẹ̀yin ọmọ tá a fẹ́ yín lẹ̀ fún. ibi tẹ́mi wọn máa wà ijó àwọn ọmọ tá a fẹ́ yín lẹ̀ fún. wọ́n fẹ́ ká ti ṣeríire lójú àwọn. wọ́n fẹ́ ká soríire níwájú àwọn. ká ti ga lójú wọn. ká ti ga lójú wọn. ká ti dipò re mú lójú wọn. ká ti dipò re mú lójú wọn. ẹ dákun báwa náà bá fẹ́ bẹ́ẹ̀. báwa náà bá fẹ́ bẹ́ẹ̀. ẹ dákun ẹja jìnà sábúrú. ẹja jìnà sábúrú. ẹja jìnà sẹ́sẹ́. ẹja jìnà sẹ́sẹ́. ẹja jìnà sí ntọ́lọ́wọ̀n fẹ́. ẹja jìnà sí tọ́lọ́wọ̀n fẹ́. gbogbo eléyìí tá a wí. bàbá ní gbogbo eléyìí táwọn sọ yìí. ládàá rẹ ọlọ́kọ́ mú bá alájí wa Àdàmú. ládàá rẹ ọlọ́mọsà mú ládàá rẹ bá alájí wa Àdàmú. Fílàní. kójú wọn da kẹ́yìn wọn da. kójú wọn da kẹ́yìn wọn náà tún da. gbogbo tí wọ́n bí lọ́mọ kọ́ mọ́ ra re. gbogbo tí wọ́n bí lọ́mọ kọ́ mọ́ ra re. alájà Hafusa. adájọ́ Hafusa ọlọ́mọbi kankan sí. àwọn tí wọ́n jọkùnrin àtàwọn tí wọ́n jóbìnrin. àtàwọn tí wọ́n jọkùnrin àtàwọn tí wọ́n jóbìnrin. mọ́làdáre. ọmọ rí dùnú ọlọ́run. ẹ máa rí dùnú sí. ọmọ rí yọnu ọlọ́run. ẹ máa rí yọnu sí. subhana ma lam ya'lam qadrahu ghayruhu. àmín. wala yablughu al-wasifuna sifatahu. àmín. subhana rabbika rabbil izzati amma yasifun. àmín. wassalatu wassalamun ala al-mursalin. walhamdulillah.